ọwọ́ ọlọ́pàá ti tún ti àwọn ajínigbé méjì ní Kwara o. ọwọ́ pálábá ti ṣẹ́gi fún àwọn ọkùnrin méjì kan tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí mú nípínlẹ̀ Kwara fún pé wọ́n jẹ́ ògbólógbòó agbésùmọ̀mí àti ajínigbé. gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ṣe kéde ọjọ́ Ẹtì ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2025 yìí ni ọwọ́ bá Abubakar Usman o tí àwọn èèyàn mọ̀ sí Sídí ẹni ọdún 26 àti Shehu Muhammadu tí wọ́n mọ̀ sí Gídé ẹni 30 ọdún. Abubakar Usman yìí ni àwọn ọlọ́pàá sọ pé ó fi ara rẹ̀ hàn láìpẹ́ yìí lórí ayélujára níbi tó ti kó òbítíbitì owó àti nǹkan ìjàjọ ìlú Kòmẹ̀ lábúlé mọ́sálásí èyí tó wà níjọba ìbílẹ̀ Káyàmọ́ nípínlẹ̀ Kwara ni ọwọ́ ti bà wọ́n o. onírúurú ìkọlù tó ti wáyé ní àwọn ìpínlẹ̀ bíi Katsina, Zamfara, Niger àti Kwara ni wọ́n ní àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ sí o. àwọn ọlọ́pàá ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ọlọ́pàá Kwara ni wọ́n jọ ṣiṣẹ́ náà o bí wọ́n ṣe kéde. wọ̀nyí ni àwọn ohun tí ọlọ́pàá rí gbà lọ́wọ́ wọn o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro ọlọ́pàá Nàìjíríà Benjamin Hundeyin fi síta lórí àwọn tọ́wọ́ bà yìí. àwọn ọlọ́pàá gba ọ̀kadà tuntun kan Honda ACE 125 lọ́wọ́ àwọn ajínigbé náà o. iye owó ọ̀kadà ọ̀hún bí wọ́n ṣe wí ó tó 1.85 million naira. àwọn ọlọ́pàá sọ pé owó tí wọ́n gbà láti bí ìjínigbé ni wọ́n fi rà o. wọ́n torí owó tó jẹ́ ìdajì mílíọ̀nù náírà 500,000 naira káàsì gbà lọ́wọ́ àwọn ajínigbé náà. ìgbàgbọ́ wà pé lára owó ìtúsílẹ̀ àwọn èèyàn tí wọ́n ń san fún wọn fún ìjínigbé ni o. bákan náà ni wọ́n tún gba ìbọn AK-47 kan tó ní ọta ogún 20 tí wọn kò tí ì yìn nínú lọ́wọ́ wọn o. ìwádìí àwọn ọlọ́pàá fi hàn pé àwọn méjì yìí jẹ́ ọmọ ẹgbẹ́ ajínigbé àti agbésùmọ̀mí kan tí wọ́n burú púpọ̀. bákan náà ni wọ́n ní àwọn àyíká náà ni wọ́n ń pèsè nǹkan ìjà fún àwọn oníṣẹ́ láabi bíi tiwọn náà o. wọ́n ti wà ní àhámọ́ ìjọba báyìí níbi tí wọ́n ti ń ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nípa bí wọ́n ò ṣe rí àwọn ẹgbẹ́ wọn yòókù mú o. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pe ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.